Àwọn àjọ tó ń rí sí ọ̀rọ̀ ilé kíkọ́ ní ìlú Àbújá ìyẹn olú ilẹ̀ orílẹ̀-èdè wa yìí Federal Capital Territory wọ́n mà ti wó ọ̀kànlé tó jẹ́ ti Aláké ilẹ̀ Ẹ̀gbá náà ọba nípẹ̀dé wọ́n mà ti wó dànù tó sì jẹ́ pé wọ́n ní ilẹ̀ tí kábíyèsí ibi tó fi kọ́ ilé lé lórí kò ní àwọn ìwé ilẹ̀ àti ìwé àṣẹ ìjọba ìyẹ̀kú gbà. Tẹlifíṣàn Yorùbá tó sọ gbọ́ pé ọ̀kan lára àwọn ṣọ́ọ̀bù tó wà ní plus 226 Cadastral Zone AO2 ní Wuse 1 ìyẹn ní Wuse Zone 6 District ìní kábíyèsí ọ̀rẹ́ Aláké ilẹ̀ Ẹ̀gbá ọba nípẹ̀dé tó ti wàjà sẹ́yìn ìní wọn ni ó ní ọ̀kan lára àwọn ṣọ́ọ̀bù ńláńlá sí o ṣùgbọ́n o ìwádìí Tẹlifíṣàn Yorùbá tó tọ́ padà fìdí ẹ̀ múlẹ̀ pé bó ti jẹ́ pé kábíyèsí ló kó àwọn ṣọ́ọ̀bù náà lẹ́yìn ìpapòdà kábíyèsí àwọn ọkùnrin méjì kan Ibrahim Kamba àti Adému Sẹ́kù àwọn ni wọ́n padà jogún ṣọ́ọ̀bù yìí tó jẹ́ pé àwọn náà ní ó lè jẹ́ pé bí kábíyèsí ṣe kọ́ ṣọ́ọ̀bù náà tí ò ní ìwé ilẹ̀ ìjọba àti àwọn oúnjẹ ìjọba ìlànà èèyàn náà jogún ẹ̀ láì gbé ìgbésẹ̀ ṣùgbọ́n o wọ́n ti wó ṣọ́ọ̀bù náà dànù báyìí o tó sì jẹ́ pé ọ̀gá àwọn àjọ tí ó ṣe iṣẹ́ náà ni àwọn tó wó ṣọ́ọ̀bù náà ọ̀gbẹ́ni Mukhtar Galadima ó jẹ́ kó ti mọ̀ wípé àwọn kì í wojú ẹnìkan ìjọba ọba ni ẹ́ ìjòyè ni ẹ́ olóṣèlú ni ẹ́ gómìnà ni ẹ́ ààrẹ ni ẹ́ ilé tí ò bá ti ilẹ̀ tí àbí ilé tí ò bá ti ní ìwé àṣẹ àti oúnjẹ ìjọba wọn ni wó làwọn yóò wó wọ́n sì ní nítorí pé àwọn ilẹ̀ tó jẹ́ ti ọba nípẹ̀tì tẹ́lẹ̀ tó jẹ́ pé kò ní ilẹ̀ tí ò ní ìwé ilé àti oúnjẹ ìjọba ìlú jẹ́ kí àwọn owó dànù.